ṣé nǹkan ṣẹlẹ̀ sójó ni ẹ wá fẹ́ sọ fún mi. kò sáàbùrú kankan tó sòjò àlàáfíà lòjò wà mo kàn fẹ́ ọ sinmi náà ni kó tó di pàmò gbòòrò ojú sí ọ láyà. ok. ìdẹ̀ra ṣódẹ lójú pé mọ tó ń ṣe ṣá nígbà tójú ò tí ì já mọ́ kankan mo sì láìkẹ́ ẹ̀ náà so kò ń ṣe pé nítorí pé ó ti wá lówó lọ́wọ́ ń sìn ló jẹ́ kí n nífẹ̀ẹ́ rárá mo ti sọ fún mi ní ìdówó ẹ̀ after all mo ní business tèmi mo dẹ̀ ń ṣe dáadáa àmọ́ ohun tó ń bà mí lẹ́rù ń gbà yẹn oyin ta àìsàn tó ń ṣe mọ́ mi ẹ̀ mi ò tiẹ̀ ní fẹ́ káwọn ọmọ mi fojú rí nǹkan tó jọ bẹ́ẹ̀ yẹn báyìí sìn báwo ni ò bá ṣe dùn tó ká má tẹ̀ sí láyé gan mọ́ at least ọkàn yẹn tiẹ̀ má balẹ̀ nísìnyí táwọn àtòjú òdẹjọ gbé mọ́ wọn kú ti wọjà already but Òjó kò lè má lọ rí ìyá ẹ̀ torí ìfẹ́ tó ní sí wọn etí ìdúró náà tó bá tiẹ̀ wá ló fẹ́ káwọn ọmọ lọ síbẹ̀ níjọ́ kọ̀ọ̀kan tó wà lọ ń sọ fáwọn ọmọ yẹn wípé girama wọn nìyẹn. ọmọ ogan mo tiẹ̀ ń sọ ń pa ọmọ tí mi ti bí ẹni tá àti ẹ̀kú ń sọ̀rọ̀ ẹ̀ náà kò kú tiẹ̀ tí sọkún fẹ́ fẹ́ mi. mo ní kí n má disturb ọmọ ẹ láti jẹta kí n lè bá fún ní enough time láti ro ọ̀rọ̀ tájọ sọ àbí wàá gbà mí nísìnyí tí mo wá ní kí n pè é kí n ti rán létí pé tọ̀ alpha ò tí ì fún mi lésì ọ̀rọ̀ wa o mo ti pe nọ́mbà ẹ̀ kọ́ kò lọ kí ló wá lè ṣẹlẹ̀ sí báyìí ṣé kò sáà sí nǹkan tó ṣe Henry àbí Henry ti sá lọ ni. mo wà nínú kitchen mo ń dáná mo ń ṣe breakfast torí mo máa ń gbóúnjẹ lọ sí shop. báwo ló ṣe mọ̀ mo ti hide oúnjẹ tí mò ń ṣe o. Are you serious? báwo ló ṣe mọ̀ kí mo like rice àtàtà especially ata dídín. èmi náà mọ̀ ẹ̀yin ọkùnrin máa ń like rice àtàtà dáadáa àwọn míì tẹ̀ tún máa ń like plantain pẹ̀lú ẹ̀. èmi náà like dòdò nǹkan ọ̀kan tí mi ò fi bẹ́ẹ̀ like that kò ń ṣe pé mi ò kí ń jẹ o kò ń ṣe pé mi ò kí ń jẹ rárá but mo máa ń like kí mo prefer kán dín kí n tó jẹ is fish mi ń like ẹja tútù àtọ tán bá ṣe ẹja tútù fún mi tán bá dín tí bá jẹ kò sí mo ṣe lè enjoy oúnjẹ yẹn tó kò sí bó jẹ yẹn ṣe lè dùn tó tí má ṣe ń jẹ oúnjẹ yẹn tán báyìí àfi kí n lá tọ̀mtọ̀m tàbí kí n máa wọ́n gàrí sẹ́nu tàbí kí n já búrẹ́dì sẹ́nu because àyà máa rìn mí ni ọ̀tán bá dín. mo lọ́gẹ̀dẹ̀ nínú kitchen mo lè bẹ́ẹ̀ fry má wulẹ̀ worry ara ẹ̀ mi kò lè jánu kitchen ẹyin àti chicken ni mo sè. It's okay. I can't wait to taste your food. So máa pàdé mi lọ́fíìsì nìyẹn. A máa rí lọ́fíìsì. The same thing náà ni. Henry, o lè ṣe báyìí fún mi o. Aláàánú ẹni mo jẹ́ o. Àbí kí ni màá sọ fún bàbá Wódìran? Abẹ́ máa ọmọ tí mo ṣàánú yìí. Lọ́mọ tí mo múnú ẹ̀rẹ̀ fọ̀. Ṣé mi wá mọ nǹkan tí mò ń ṣe ni mi ń ṣọmọdé náà? Mo mọ tí mò ń ṣe náà. Nígbà tí ó kì í ṣe pé mò ń ṣe mistake pé nọ́mbà ní nọ́mbà. Nọ́mbà yẹn ni mò ń pè náà. Nọ́mbà tí mo ti ń pè látànà. Kò sí àní-àní. Henry ti sá lọ. Ó dá mi lójú. Ó ti sá lọ. Àwọn èèyàn lọ ta lónìí. Àwọn èèyàn bẹ ẹnu ilé. Ìdí inú tí mo fi ní ọmọ bọ̀ ní ìgbàlẹ̀ ààyè kásọ̀ntásùn. Kí ló dé? Kí ló ṣẹlẹ̀? Bàbá, ọmọkùnrin tí mo mú wá báyìí. Kí ló ṣe? Só ti gbà ni? Bàbá mi ò máa rí mọ́. Mo ti pe nọ́mbà ẹ̀ látànà. Nọ́mbà ẹ̀ má kọ́kọ́ máa lọ. Mo tún gbéra láàárọ̀ yìí. Mo tún lọ wò nílé.
kí n tó máa bọ̀ lọ́dọ̀ yín bàbá mi ò má rí mo wá rò sọ́tún mo rò sósì ó dàbí ẹni pé Henry ti sá lọ o. ìjókíjó níjó asínwín ayọ̀káyọ̀ láyọ̀ wèrè so o ti gbórin rí. bàbá irú orin wo tún lélẹ̀ tá ń kọ. orin tí wọ́n mọ̀ kọ sí ọ létí nù bọ́ọ̀ bá dìde ní ìsìn kọ́ ọmọ bó ṣe wọ́ ọmọ ń lọ ṣé ń wí fún ọ ṣé ń béèrè lọ́wọ́ rẹ pé so ti rẹ́ni tó mú wá mo tún gbéra mi láti ààyè mo wá bọ́ ń Lẹ́kì. ẹ wo bàbá ẹ ṣàánú mi ẹ má jẹ́ kán kọ orin báyìí fún mi bá a ṣe jọ bẹ̀rẹ̀ kọ́ lélẹ̀ ẹ dákun ẹ má jẹ́ ká fi báyìí parí ẹ̀ àti wípé gan-an pàápàá bàbá kì í ṣe wípé èmi ni mo pa màámi tí mo fi wọ́n ṣoògùn owó ṣebí màámi ti kú nǹkan tẹ̀lé ní kí n mú wá lára wọn òun náà ni aṣọ tá a fi sin wọ́n àbí èmi kọ́ mo pa wọ́n aṣọ tá a fi sìnkú lẹ́ni mú wá òun náà mo dẹ̀ mú wá fún yín. so o ti sọ̀tàn tó fẹ́ sọ tán ọ̀dà o wàá jẹ́mi náà béèrè nǹkan lọ́wọ́ rẹ o ńgbà mo ní o má sọ ìyá rẹ wá aṣọ tẹ́ fi sìn ìyá rẹ tá a fi so owó fún ọ sọ náwó àbọ̀ náwó so gbígbèsè ayé tó dáa bó gbígbèsè ayé tó dáa. ọ̀dà bàbá ẹ wo ibi tá a bá dé ẹ má bínú kí ni ṣíṣe kí lọ́nà àbáyọ. ọ á gbé gbogbo ẹnu ẹ sọ̀hún ọmọ èyí ń wí tẹ́lẹ̀ lọ́ọ́ sọ kátikàti lẹ́nu wo láti rẹ̀ kọ́ gbọ́ kò sí ní tá a lè ṣe o kò sí ní tá a lè ṣe àyàfi tó o bá ní ọmọ obìnrin tó o nífẹ̀ẹ́ sí tí wà á tiẹ̀ tẹ́ ẹ ti fìfẹ́ hanra yín tẹ́ ẹ ti jọ lẹ̀ pọ̀ a sì wí fún ọ àbá wí fún ọ a ní ọ wáyàwó mi ìfẹ́ ọkọ̀ jálẹ̀ onírọ́ bọ́ ọ bá lóbìnrin lọ́dọ̀ tí wà á tiẹ̀ ti ń fi àyà lura yín tipẹ́ tẹ́ ẹ sì nífẹ̀ẹ́ ara yín dénúdénú dọ́kàndọ́kàn òun là á bá lò tá a bá fi ṣètùtù ajé fún ọ òun là á bá lò dípò ìyá ọmọ tibí tó yẹ kó o mú wẹgbẹ́. èmi náà mọ̀ pé yóò rí báyìí ṣùgbọ́n ó ní ọmọbìnrin kan lọ́fíìsì mi mo láìkẹ́ ọmọbìnrin yẹn mo dẹ̀ ti bá a sọ̀rọ̀ mo ti jẹ́ kó mọ̀ pé mo láìkẹ́ ṣùgbọ́n kò tí ì dá mi lóhùn kò tí ì jẹ́ mi ní hò. kọ̀yà kí ni sórí rẹ ná ayin ọba sọ̀rọ̀ o ti sọ fún bó o ṣe nífẹ̀ẹ́ rẹ̀ ṣùgbọ́n kò tí ì gbọ́ kò tí ì jẹ́ ọ ní hò ṣé n tá à ń bọ̀ sọnù àlóbìnrin tẹ́ ẹ ti jọ wà tipẹ́ tẹ́ ẹ ti ń fàyà lùyà tẹ́ ẹ ti ń bára yín láṣepọ̀ fọ́jọ́ tó ti pẹ́ tó jẹ́ wípé ẹ nífẹ̀ẹ́ ara yín dénúdénú àbí ṣé tí mò ń sọ òye ọ ni. bàbá mi ò lẹ́nì kankan yín náà mọ̀ ẹ dákun ẹ ṣàánú mi. yóò fẹ́ lé díẹ̀ o wo òótọ́ ọ̀rọ̀ tó bá gbọ́ lẹ́nu mi kọ̀ǹfàmù ní bíi èdè iléèbò mọ́ ìyírí rẹ̀ wò títí tóbìnrin tó ń bá sọ̀rọ̀ tí ó fi jẹ́ ọ ní hòó kó tó wá di pé wà á tiẹ̀ bẹ̀rẹ̀ sí ní nífẹ̀ẹ́ ara yín tí ìfẹ́ ti ń gbòòrò sí i láàrin ẹ̀yin méjèèjì kó tó di pé yóò fìfẹ́ hàn ọ́ gangan kó tó di kòríkòsùn ẹ̀ kó tó di wípé bí òun bá rọ́kọ mi ń lè sùn lálẹ́ ń lè sùn lóru kó tó fẹ́ sílé gẹ́gẹ́ bí ìyàwó rẹ̀ kí gbogbo àsìkò tí mo dákọ̀ yìí ò tó pé ìyá rẹ̀ ò ní jẹ́ ó sinmi o ìyá rẹ̀ ò ní jẹ́ orí mú mi o bí bá ti ń dọ̀ láàmú láàárọ̀ ní ó máa dọ̀ láàmú lọ́sàn-án ní ó máa dọ̀ láàmú lálẹ́ àbí nǹkan tí mò ń sọ yìí ọ a sì ní ju ọ wá pẹ́ ju oṣù méjì kọ́ ọmọ bó ti gbọ́ ọmọbìnrin náà sọ̀rọ̀ tí ó dìyàwó rẹ o bọ́ ọ bá ti rí yún un ṣe tọ́ mo kí ọ kú oríire ńgbà ọtí fírì gbèdé léèbò. ó dáa bàbá màá gbìyànjú màá ṣe ní kánmọ́kóbó kò sí nílé báyìí ó lọ rí ìyá ẹ̀ ara mọ́mí ẹ̀ ò yá lẹ́sẹ̀kẹsẹ̀ tó bá ti dé padà sílé ni màá rán létí ọ̀rọ̀ tàjọ sọ. Thanks for the food. ṣé ò ní ju oúnjẹ ń sìn ni ó máa tutù náà. má ọ̀rẹ́ mo máa microwave ẹ̀ bí mo ṣe ń dúró dẹ̀ kó dé I receive a call láti site tí wọn bá wò mí dáadáa ó wá rí pé mo ti rẹ́dì fúnṣẹ́ àti kó uniform sọ̀rọ̀. èmi náà rè àwọn
kọ́sítọ́mà tèmi kó ti máa dúró dè mí. Owó jẹ́ kí n tètè máa lọ, màá máa rẹ́ ẹ létà. All right there. I'll call you. Tó bá pè mí, èmi á pè ẹ́. Mo tiẹ̀ ní máa béèrè lọ́wọ́ ẹ̀. Kí ni yẹn? Báwo tiẹ̀ ní Ìgè? Kí ló ṣẹlẹ̀ láàrin èmi méjèèjì? Mo rò pé o sọ wípé o nífẹ̀ẹ́. Of course, I do love her. Mọ́mí ẹ̀ ló... àwọn náà turn orí against me because nígbà yẹn kò sí anything lọ́wọ́ mi, so wọ́n máa ń ta sí mi gan. Màmá yẹn ta sí mi. Wọ́n ta sí mi gan. Wọ́n láwọn ò fẹ́ rí mi àtọmọ wọn papọ̀ mọ́ láíláí. Ó tiẹ̀ lọ́jọ́ kan tí mo lọ sílé wọn, mo lọ fẹjọ́ Ìgè, mo lọ fi sùn màmá ẹ̀ because ìgbà tí Ìgè kúrò nílé tó lọ sí Lẹ́kì, Ìgè tí má pè kò ní gbé kọ́ mi, tó bá gbé hello báwo ni jọjọjọ má pè padà, ó lọ nìyẹn. Tí n bá send a message ńgbà mi kò tiẹ̀ ní reply. Ìyá, sorry. Kí la fẹ́ ṣe? Life happens. Sorry, nǹkan tí mo fẹ́ sọ fún ọ nípa Òjó yìí, ọ̀ farabalẹ̀ ni o. Màámi, mo mọ̀ pé mo ti pàdánù ìfẹ́ ayé mi. Torí tó bá jẹ́ òun ló ṣe nǹkan tí mo ṣe fún, èmi náà ní take it easy pẹ̀lú ẹ o. So ẹ má wulẹ̀ worry, ẹ ṣáà sọ nǹkan tó ṣẹlẹ̀ fún mi. Ǹjẹ́ o tiẹ̀ rí iye Òjó lórí kí n tẹ́ máa ń wò lórí fóònù yín o? Facebook àbí kí n lẹ̀ tí pè? Mọ́mí Òjó lórí íńtánẹ́ẹ̀tì. Kí ló ń ṣe ń bẹ̀? Mo mọ̀ pé wọ́n tiẹ̀ ọ̀ ìṣe bí Àìná. Facebook náà máa ń sùn tiẹ̀. Bí n bá ní tì kí ó ti máa lọ bí oṣù méjì báyìí nìsín. Àìná ló sọ pé òun rí fídíò kan lórí Facebook tó sì fi hàn mí. Nígbà tí mo kọ́ rí fídíò tá à ń sọ yìí, àyà mi já. Wo lẹ́nu kan, ìyá Òjó ti jáde kúrò nílé o, kódà ó ti wọ ọjà. Màámi, Mọ́mí Òjó wọjà láti joy. Ẹ̀yin àti Àìná ẹ̀dẹ̀ lè sọ fún mi. Kí ló dé tẹ́ kórìíra ọmọkùnrin yìí tó báyìí? Ọlọ́run ló mọ nǹkan tó Òjó máa rí lọ́wọ́lọ́wọ́ báyìí. Kò rí bó ti rò ó. Bọ́ bá ròjó ní ìsìn, ọ fẹ́ lè mú búrẹ́dì báyìí kó mọ́ fi nù lára. Òjó ti yà tó ti sẹ́ǹjì tí èsè kéke. Òjó ti rí jájẹ o, kódà owó burúkú ń bẹ lọ́wọ́ rẹ̀. Màámi ò ní pa mí. So nísìnyí torí ẹ fẹ́ kí n bínú lẹ ṣe sọ nǹkan tẹ́sán yẹn àbí? Òjó olówó bíi ti báwo ló yẹ ṣe? Ó ti ya gbogbo èèyàn lẹ́nu náà kúnnù. Àwọn ọkùnrin kan náà wá sí agbègbè wa ní àyín. Ó dàbí ẹni pé wọ́n ti ralẹ̀ sí yín tẹ́lẹ̀. Wọ́n ti wá fẹ́ bẹ̀rẹ̀ iṣẹ́ lórí ilẹ̀ ọ̀hún. Nígbà tí wọ́n ń wá ẹni tí ó bá ń ro oko ilẹ̀ ọ̀hún. Ìgbà ni Victor, ọmọ bàbá Sofio. Bẹ́ẹ̀ ni mo mọ Victor dáadáa. Òun ló wá sọ fún wọn wípé òun lẹ́nìkan Òjó ló kọ rẹ̀ tó lè ṣiṣẹ́ hàn. Ibi tí gbogbo ìrìn àjò Òjó ti bẹ̀rẹ̀ nù ú. Bọ́ bá rí àwọn iléeṣẹ́ ńláńlá tí wọ́n ń gbé iṣẹ́ ilé kíkọ́ fún Òjó. Lọ́rọ̀ kan, Òjó ti di àwọn tí ń máa báyàn kọ́lé ká. Ó dẹ̀ dá yín lójú pé Òjó náà lọ ṣògùn owó. Torí onígbà kan tó sọ fún mi pé bàbá Awódìran sọ pé kóun máa lọ ro nǹkan kan. Bàbá Awódìran ní àwọn lè sọ Òjó dolówó. Ṣé kìí ṣe pé nǹkan tójó padà lọ ṣe nìyẹn? O rò bẹ́ẹ̀? Ṣùgbọ́n mo mọ Òjó dáadáa. Tó bá fẹ́ lọ ṣe nǹkan bẹ́ẹ̀ yẹn, kò tiẹ̀ ní sọ fún mi rárá. Tó bá tiẹ̀ wá fẹ́ ṣe gan-an, ó yẹ kó ti ṣe tipẹ́tipẹ́. Wo, mo ti ṣe Òjó tẹ́lẹ̀. Wọn ò tún wá gbọdọ̀ sọ̀rọ̀ burúkú kankan lórí oore tọ́lọ́run ṣe fún un. Ó níjọ́ kan tó wá bì tó lóun wá fẹjọ́ rẹ̀ sùn pé ọ̀gbẹ́ kọlù ọ̀gbágun níjọ́ tí lọ bí ọlọ́. Tó o bá rí ọ̀rọ̀ burúkú tí mo sọ sí níjọ́ tá à ń wí. Ṣé mọ ibi tó ń gbé ń sìn? Mo mọ ilé rẹ̀, àmọ́ kì í ráyè o, iṣẹ́ ni lójoojúmọ́. Ó láwọn kan tí ń ṣiṣẹ́ ilé fún lọ́wọ́ báyìí. Òjó ó ń bá àwọn èèyàn kọ́lé. Òjó ò kàwé náà. Látìgbà tí mo ti ṣoògùn owó, kí n má parọ́, ọkàn mi ò balẹ̀. Mi ò lálàáfíà látàárọ̀ dalẹ́ rí. Gbogbo ìgbà ni mo fi ń dára mi lẹ́bi. Wípé mo gba aṣọ lára màámi, mo fi ṣoògùn owó. Nígbà tó wọ̀ ọ̀hún dé gan-an, kò fún mi ní fọkànbalẹ̀. From one condition to another abomination. Èèwọ̀ kan lénìí,
èèwọ̀ míì lọ́la, má ṣe lé, má tẹ̀ mọ́lẹ̀, ó gbọ́dọ̀ ná tán, kò gbọ́dọ̀ ṣẹ́kù. Bó bá gbélé, ò gbé dáadáa, bó gbé tọ̀hún, bẹ́ẹ̀ kọ́ ló ṣe ń gbé. Láti bí ọdún 5 tí mo ti ṣẹ́ṣó ni mo ti ń fi ọkàn rò bí mo ṣe máa mú Henry wọlé tí màá sọ́dọ̀ ọmọ ẹgbẹ́. Now, Henry ti sálọ. Bẹ́ẹ̀ kẹ̀dẹ̀rẹ́, bàbá ní ọ̀nà àbáyọ kan ṣoṣo tó wà ní kí n mú obìnrin tí mo nífẹ̀ẹ́ wá láti wá fi ṣètùtù. Ọmọbìnrin kan ṣoṣo tí mo sì nífẹ̀ẹ́ sí bá a ti ń sọ̀rọ̀ yìí kò ju Ìgè lọ. Ẹ dákun, ǹjọ́ ti ẹ̀ mọ́pọlọ dání? Ṣó mú orí pípé dání? Kí n wá wò sùnsùn, kí n lọ fa Ìgè kalẹ̀, kán fi ṣe ètùtù ajé fún mi. Ọmọ ọlọ́mọ tí ò mọwọ́ tí ò mẹsẹ̀, tí ò mọ̀gbà tí mò ń ṣoògùn owó mi. Ayé yìí máa le o. Àsìkò ti tó, mo fẹ́ lọ sinmi. Màmí ẹ dáríjì mi ẹ jọ̀ọ́. Bàbá Rúkà, nǹkan tí mò ń wò yìí, ṣé ẹ ṣọ́ pé búlọ́ọ̀kù yìí dẹ̀ máa tó? Ayin tí ó bá tó díẹ̀ náà ni ó kù. Rárá o bàbá Rúkà, rárá o, ẹ má ẹ̀ka ṣe bẹ́ẹ̀ yẹn o. Jémi ò kọ́kọ́ lọ ná, èmi sálọ dáadáa tó dá gbogbo ẹ̀ lẹ̀. Bẹ́ẹ̀ sì rèé, ọ̀rọ̀ ọmọ náà mo ṣe, kò sì sí nǹkan míì. Mo fẹ́ kẹ́yìn náà tún jiyàn lé ọkọ tẹ́ ẹ bá lọ́kọ tán. Ó yé mi màámi, bọ̀ ṣé ẹ rò pé kémi kọ́kọ́ lọ ná? Tí n bá débẹ̀ gan-an tí ò bá tiẹ̀ fún mi látẹ̀ńṣọ̀n, mi ò mind, because mi ò fẹ́ nǹkan tó jẹ́ pé tẹ́yìn bá lọ kó má máa lọ embarrass yín. Mo mọ̀jó, kò lè fi mí ṣẹ̀sín. Ìwọ náà ní dúró dè tẹ́lẹ̀ pé kọ́ ìdè náà ni kọ́ kí n lè ṣàlàyé gbogbo ẹ̀ fún ọ. Bí ẹ bá ṣe bẹ́ẹ̀, n ti rọ́ ọ́fíìsì rẹ̀, n ti lọ bẹ̀ kó má bínú sí mi mọ́. Ẹ jọ̀ọ́ tẹ́ bá débẹ̀ tójó ò bá attend sí yín ọ̀ tí wọn ò bá jẹ́ kẹ́ wọlé, ẹ má bẹ́ anybody jà o, ẹ má sọ̀rọ̀ sẹ́nì kankan o. Nígbà tí n yìí sọ méke. Mò ń wò kan silence ẹlẹ́ẹ̀kejì yẹn, ẹ jẹ́ ká lọ yẹn. Ẹ jẹ́ ká lọ ẹlẹ́ẹ̀kejì yẹn. Ṣèbí ẹ rántí duplex Chief Adeleke, tiles tá lọ sílé yẹn, máa yẹn like tiles yẹn gan. Ayin bóyá a sì lè lo irú táì tá lò ń bẹ̀ wọ́n ká lò fún eléyìí náà. Ṣùgbọ́n sọ rántí pé a lo táì níbi ọwọ́ ìta, níbi ara ògiri ìta wọn. A lè lo tiles ara wọ́ eléyìí o. Ẹ ti mọ Chief Alade, wàhálà ẹ̀ pọ̀, ó ti wà too picky jù. Abẹ́ ti gbàgbé ni project tá a ṣe fún Chief Alade lọ́jọ́sí tó ní ká wó gbogbo ẹ̀, ká bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀. Ẹ wo, mi ò fẹ́ wàhálà máa yàn jàre. Nǹkan tó fún mi ní confidence gan ni pé ó ti wá síbẹ̀ yẹn tó ẹ̀mẹ́ta, ó ti wá wo bẹ̀ yẹn, so ó lóun like ẹ̀. Ó rí design kan ní UK ni, òun ló fa gbogbo ẹ̀dáwó, ẹ bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀. Ẹ wo máa yẹn, ìfẹ́ wàhálà ẹ̀. But kí n má parọ́, táìsì fine ṣá, wàhálà mo like ẹ̀. Àdúrà kan tí ń gbà ní pé kọ́lọ̀ ń jẹ́ ń bá lọ́fíìsì. Èmi náà kú ti fẹ́ lọ náà tẹ́lẹ̀. Ìgè mo ní dúró kó idé, mo mọ̀ pé lọ́kàn rẹ̀ bá. Èmi ni ó da gbogbo ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ láàrin òun àtòjélé lórí. Ó kàn rọ́jú mú mọ́ra ni ò sì fẹ́ sọ̀rọ̀, kò fẹ́ wojú mi, kò fẹ́ rí ìyá rẹ̀ fẹ́. Ká má parọ́, ọmọ alálùbáríkà ni Ìgè. Kò tí ì wojú mi rí látìgbà tí mo ti bí. Àwọn òjàǹtí ẹlẹ́nu pẹlẹbẹ. Àìná ó bá jóun lọ́rọ̀ ìṣẹ̀lẹ̀ sí mi, ó lè bókù. Báyìí ní ìsìn kò lè dúró léṣe ní sáfàǹtì rẹ̀ kiri torí pa tiẹ̀ gan-an ọ̀rọ̀ òjò yìí kì í ṣe kékeré, ọmọkọ́mọ. Àbí kọ́ ló ń jẹ́ kí Ìgè ó dáríjì mi. Mo mọ̀ pé n tó jó gbà sí mi lẹ́nu torí pé mi nìyá rẹ̀ ni. Àmọ́ kì í ṣe gbogbo àmọ̀ràn tí ìyá bá fún ọmọ ló yẹ káwọn ọmọ gan mọ̀ tẹ̀lé. Àmọ́ bóun ó ṣe mú ilé tó yẹ kán tẹ̀lé àtèyí tí ò yẹ kán tẹ̀lé. Nígbà tẹ́ pàwọ̀ òbí wọn náà lá fún wọn lámọ̀ràn. Àwa sì nígbàgbọ́ pé kó lè bá a dáa fún náà ní tá à ń ṣe. Láì mọ̀ yí pé àwọn àmọ̀ràn òbí kan wà tẹ́ pé wàhálà ni máa ń dá sínú ayé àwọn ọmọ.
Só ti yá ṣe ká máa lọ. Àbí ẹ sì fẹ́ rest díẹ̀ sí. Bàbá ti ṣe tán já máa lọ. Ó dà pé mo lálejò. Ta ni yẹn o? Ẹ jọ̀ọ́ ẹ wọlé. What? Mami Ge?